Aha! Ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí Adétọ́lá Dọlápọ̀ Media níbi tí a ti máa ń mú àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan wá fún yín káàkiri àgbáláyé pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà tèní yìí ó tún gbẹ́nu tán bí n ṣe máa ń sọ eléyìí tún yàtọ̀ àrà ọ̀tún la máa ń mú wá lójoojúmọ́. Ẹ bá mi wo fídíò yìí kẹ́ máa bá mi like kẹ́ máa share ẹ wá jẹ́ ká pàdé ní comment section kẹ́yìn náà sọ opinion yín nípa fídíò yìí bẹ́ẹ̀ ṣe ń bá mi wò ẹ máa bá mi like ẹ máa share ẹ̀yin tí ẹ ti subscribe ọ̀fẹ́ ní subscription kò ná yín lówó kò ná yín ní extra data ọwọ́ tẹ fi ń subscribe ẹ̀ ní fi gbọ́ mọ̀ sí ẹ̀ ní fi rí wàhálà ẹ̀ ní fi rí dààmú lágbára Ọlọ́run mo tún gbà ládùúrà pé ojú tẹ fi ń wò wá kò ní fọ́ bẹ́ẹ̀ ni tẹ fi ń gbọ́ wá kò ní di till I come your way again ó dàbọ̀. Ìgbòho wá sílé ọ̀dọ̀ ẹ kí Ìgbòho tó dé ọ̀dọ̀ ẹ níwájú Guru Maharaj ìwọ ló pe àwọn DSS pé Ìgbòho ti ń bọ̀ wọ́n àtàkì Ìgbòho síbẹ̀síbẹ̀ arákùnrin tó dọ́dọ̀ ẹ ìwọ gbogbo nǹkan tó ń lò níbẹ̀ yẹn tó fi ń búra ìwọ ló kò fi búra tó bá fi nǹkan sórí ìjòkó fún olóyè Sunday Igboho ọmọdé yẹn. ẹ̀yin èèyàn ẹ rí pé ó lágbára báyìí ta lẹni tó fi oògùn abẹnugọ̀ngọ̀ sórí ṣíà fún olóyè Sunday Igboho láti jókòó lé kí lè ròǹgbà onítọ̀hún kí ni ẹ̀ṣẹ̀ tí olóyè Sunday Igboho kí ló ṣe arákùnrin yìí kó tó di pé wọ́n ní ó fi oògùn sí orí ṣíà fún olóyè Sunday Igboho. Ẹ wo fídíò tẹ́ fẹ́ wò yìí ẹ gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó yá ẹ jẹ́ ká jọ wò ó. irú ẹkùn tí Sunday Igboho ní òun dá sílẹ̀ kò kí ń ṣe threat fún OPC àtọ̀ kò kí ń ṣe eléyìí ní ẹgbẹ́ àkọ́kọ́ tó máa kọ́ dálẹ̀ ní ilẹ̀ Yorùbá tí ó bá sọ wípé òun dá irú ẹkùn sílẹ̀ it is none of our own business so kò ní anything ṣe pẹ̀lú àwa ṣùgbọ́n ìṣòro tí Sunday ní òun ni wípé ó ní òun ó fẹ́ gòkè ó dẹ̀ fẹ́ tẹ aṣíwájú tó bá níwájú ó fẹ́ tẹ̀ múlẹ̀ gòkè kò dẹ̀ lè possible. mo fẹ́ sọ fún yín pé ẹgbẹ́ tí a ti ní tó ti wà nílẹ̀ Yorùbá ever before kí OPC tó dé òun là ń mọ̀ sí ẹgbẹ́ àwọn Àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ti wà ní Nàìjíríà ó ti wà nílẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ àti matter of fact nígbà tí ẹgbẹ́ OPC dé a máa ń lọ sí Àkùfò ní Àkànrán ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ní ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n jẹ́ olórí Àgbẹ̀kọ̀yà ta máa ń lọ síbẹ̀ láti lọ gba nǹkan agbára láti bá àwọn látẹnu bàbá náà so kò dẹ̀ jẹ́ tẹ́gùn wa àdẹ̀bára wájà kò sí dàkọ́ mẹ́ mo dẹ̀ fẹ́ kó yẹ wípé even OPC tó jẹ́ OPC ti Ìbà Gani Adams àìmọye àwọn ẹgbẹ́ tó ti jáde láti ara ẹgbẹ́ OPC Ìbà Gani Adams. ẹ̀yin èèyàn ẹ wò ó ti dójú ẹ̀ báyìí o kí ni àwọn OPC kí náà ń fẹ́ gọgọgọgọ in fact ẹ máa ti rí i pé nínú ọ̀rọ̀ tó ń sọ pàápàá jùlọ ẹni tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn pè ní Dáúdà nínú ọ̀rọ̀ tó sọ ẹ̀yin náà máa ti mọ̀ pé ìlara lásán leléyìí mo máa try láti analyse àwọn ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ kó tó di pé mo máa analyse ọ̀rọ̀ tí àwọn ọmọ ẹgbẹ́ OPC ń sọ àti àṣírí Ìbà Gani Adams tó ti wá tú pẹ́rẹpẹ̀rẹ yes Yorùbá sọ̀rọ̀ ó ní tó o bá ń wá ẹni tí ó jẹ bàbá ẹ̀ lówó at the same time ìwọ náà máa tún pàdé ta ni wàá tún pàdé ẹni tí ìyá tiẹ̀ náà jẹ lówó ẹ jẹ́ kó máa yé gbogbo abẹ́ yẹn náà kí ló ń ṣẹlẹ̀ kí ló ń happen gangan tí mo fẹ́ bá wa sọ lẹ́nìí ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí nítorí pé a lot of àṣírí ló wá padà tú nípa Ìbà Gani Adams nítorí pé kí ni àwọn ẹgbẹ́ OPC gbogbo ìgbà ni wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho now let's go this way ìjẹ́ ẹ mọ̀ wípé nígbà tí Ìbà Gani Adams tó lọ sẹ́wọ̀n lọ́jọ́ sí àwọn èèyàn rò wípé àtòrí struggle Yorùbá pé OPC pé ẹgbẹ́ ọmọ Yorùbá ló gbé Ìbà Gani Adams lọ sí ẹ̀wọ̀n àwọn àṣírí ti wá tú báyìí inú fídíò náà lẹ ti máa mọ̀ kí ló gbé Gani Adams lọ ẹ̀wọ̀n gangan ṣé torí ọ̀rọ̀ ọmọ Yorùbá ni àbí torí àpò Ìbà Gani Adams àbí torí àwọn ìwà lóríṣiríṣi ẹnu tèmi kọ́ lẹ ti máa gbọ́ because ẹni tó ṣàlàyé lóríṣiríṣi pé àwọn ẹ wo ẹ má wọrí ẹ máa gbọ́ nínú fídíò yìí èèyàn mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí dáadáa now ṣẹ́yìn náà ti gbọ́ ó sọ̀rọ̀ pé kó tó di pé ẹgbẹ́ OPC wà ní Àgbẹ̀kọ̀yà ti wà kó tó di pé ẹgbẹ́ OPC wà ní Àgbẹ̀kọ̀yà ti wà ẹ̀yin náà máa gbọ́ ẹ sì máa gbọ́ fídíò ọkùnrin yìí o ẹ máa gbọ́ gbogbo ẹ̀ fún fídíò ẹ máa gbọ́ bet ó níbi kan tí mò ń lọ ó ní kó tó di pé ẹgbẹ́ OPC wà ní Àgbẹ̀kọ̀yà ti wà náà nígbà tí OPC dé ṣé Àgbẹ̀kọ̀yà ṣe ń sọ̀rọ̀ náà nígbà tó OPC dé ṣé ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ṣáwọn bẹ̀rẹ̀ sí ń sọ irú ọ̀rọ̀ tí ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC tó ń sọ nípa olóyè Sunday Igboho yìí ṣé àwọn ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ṣé wọ́n jáde nígbà náà lọ́hùn-ún wípé àwọn ń takù OPC now ibi tẹ́tí máa mọ̀ pé ìjà ìlara tó ń jà òun rèé o ó ní nígbà táwọn ṣe OPC
àwọn máa ń lọ sọ́dọ̀ àwọn olórí Àgbẹ̀kọ̀yà láti lọ gbà nǹkan sára pé ṣùgbọ́n olóyè Sunday Igboho pé kò fẹ́ bọ̀wọ̀ fún ẹ̀yin náà wò pé àwọn máa ń lọ pé kò dẹ̀ síjà. Now ìwọ arákùnrin Dáúdà yìí ibì kan pàtó tó ti fi múra ẹ o. Let me explain to you ibi tó ti múra ẹ. O ní àìmọye ẹgbẹ́ oríṣiríṣi ló ti jáde látara Gani Adams. Fine. Now Bíbélì sọ òṣùwọ̀n tó bá fi wọ̀n fọ́mọ ilẹ̀ kejì ẹ òun náà láò fi wọ̀n fún ọ a ó sì wọ̀n fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Now let me explain this. Ní wípé bàbá Fáṣẹ̀hùn làwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí founder OPC tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé Ìbà Gani Adams jẹ́ igbákejì. Now Ìbà Gani Adams ó yà kúrò lára bàbá Fáṣẹ̀hùn which you yourself you are discussing now, you are saying it and you are unable to explain the reason. Tó bá jẹ́ pé reason gidi ní Ìbà Gani Adams ṣe yà kúrò lọ́yìn ara OPC bàbá Fáṣẹ̀hùn, you will explain it. Tó bá jẹ́ good reason ni tó bá jẹ́ dáadáa ní Gani Adams bá kúrò lọ́yọ̀dọ̀ bàbá Fáṣẹ̀hùn, you will explain better. Do you get me? That is why ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ torí bàbá Fáṣẹ̀hùn ó ti kú. No. Now as a result of this, now nígbà tí fashion OPC ti Gani Adams náà jáde, a lot of people náà bẹ̀rẹ̀ sí ń yapa kúrò lẹ́yìn Ìbà Gani Adams. Àwọn náà bẹ̀rẹ̀ sí ń lọ dá tí wọ́n lẹ̀. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń yapa kúrò ní OPC Ìbà Gani Adams, wọ́n lọ dá tí wọ́n lẹ̀. Now let me now explain this to you if you don't understand. Àwọn tó jáde lẹ́yìn Ìbà Gani Adams yẹn, go and ask them, ṣé wọ́n sọ̀rọ̀ Ìbà Gani Adams dáadáa? That is the question I will put to you. Àwọn tó yapa kúrò lẹ́yìn Ìbà Gani Adams, kí ni wọ́n sọ nípa Ìbà Gani Adams? Kí ni wọ́n sọ? Is it for good? No, go and ask. You will see their videos on social media. Nínú àwọn fídíò náà ẹ tún máa wò, you will see it here. So nǹkan téèyàn fi máa mọ good leader. Náà nǹkan méjì tí mo tó fẹ́ sọ, mission olóyè Sunday Igboho àti Ìbà Gani Adams ó yàtọ̀. Ó yàtọ̀ síra wọn pátápátá, ó yàtọ̀ gan gidi ni o. Now olóyè Sunday Igboho jáde pé òun fẹ́ ṣe èrò ẹkùn o. No. Ìbà Gani Adams ti wà tipẹ́ pẹ̀lú bàbá Fáṣẹ̀hùn, wọ́n ti wà, and then they were doing good, to be candid. OPC tó jẹ́ pé àwọn èèyàn bẹ̀rù wọn. Ìgbà tí oríṣiríṣi náà wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ tó di pé àwọn OPC kan wọ́n á gbọ́kadà, ọlọ́kadà gbé wọn débi tó ń lọ, wọ́n á béèrè owó, ara ní OPC lòun. Ó ti ń di pé wọ́n dà sọ́rọ̀ ọkọ àtìyàwó, OPC lòun. That is why tó yẹ Ọbásanjọ́ gbogbo àwọn ìwà bẹ́yẹn lóríṣiríṣi ní táìmù yẹn náà fi check OPC. Now let's leave that. Mission olóyè Sunday Igboho ó yàtọ̀ sí ti Ìbà Gani Adams o. Olóyè Sunday Igboho kàn dédé jáde pé òun fẹ́ ṣèrú ẹkùn o. Kí ló olóyè Sunday Igboho ń ṣe ni pé àwọn Fúlàní wọ́n pa ọmọ Yorùbá, wọ́n pa wọ́n gba ransom, wọ́n fìyà jẹ wọ́n lórí ilẹ̀ wa, pé kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, òun fẹ́ kọ̀yà. That is it. Pé kò yẹ kó rí bẹ́ẹ̀. That is mission of olóyè Sunday Igboho. Ẹ̀rí ti yàtọ̀ sí ti Ìbà Gani Adams. Àwọn Fúlàní ajínigbé ni tájẹ̀tì olóyè Sunday Igboho. Now but for him láti ní opportunity láti carry out mission yẹn, ó lọ fún sọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì fún approval. Wọ́n dẹ̀ fún. That is it. Olóyè Sunday Igboho lóun fẹ́ máa ṣe security káàkiri o, pé bóyá kán gba security àwọn security kìíní guys látọ̀dọ̀ òun o. No. Nǹkan tó fà á tó fi ṣe bẹ́ẹ̀ is àwọn Fúlàní ajínigbé, àwọn tó ń pààyàn, pé okay kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá. That is why tó ṣe títí ẹ̀. Ìbà Gani Adams Fúlàní ò tí máa jíyàn gbé náà. Fúlàní ò tí máa jíyàn gbé. And let me tell you something my brother. Ó ní pé life ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni. Just like you said, àwọn Àgbẹ̀kọ̀yà ti wà. Tá bá fẹ́ wò ṣe bá Àgbẹ̀kọ̀yà ti wà, kò yẹ kó OPC wà mọ́. Ó yẹ kí bàbá Fáṣẹ̀hùn àti Gani Adams tó bá mọ̀ pé wọ́n ní agbára, ó yẹ kán lọ join Àgbẹ̀kọ̀yà ńgbà yẹn ni. Ó yẹ kí Gani Adams àti bàbá Fáṣẹ̀hùn kán lọ join Àgbẹ̀kọ̀yà pé ó kẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ṣe security ilẹ̀ Yorùbá.
but they formed their own. Bàbá Fáṣẹ̀hùn wọ́n form títí wọn wọ́n dẹ̀ fi Ìbà Gani Adams ṣe igbákejì. OPC dẹ̀ rìn láyé ìgbà yẹn, OPC anywhere tó lè bá ti ń jà tó bá gbọ́ OPC lóòótọ́ you guys did well. Wọ́n á sá OPC any kìwé àwọn tó bá ti hùwà ìbàjẹ́ nígbà yẹn, àwọn ají ọmọ gbé, àwọn olè gbogbo ẹ̀ lóríṣiríṣi tó bá ti ń gbọ́ OPC lóòótọ́ wọ́n máa sá. Now ayé ìgbà yẹn tún ti lọ, ń sìn ayé ti ń lo phone transfer, gbogbo àwọn oníwà ìbàjẹ́ ìgbà yẹn ó tún ti yàtọ̀ sí tìgbà yìí. Nǹkan tó ń ṣe é sìn is kidnapping. Now Ìrù Ẹkùn is anti-kidnapping squad. Ṣẹ́ni ó ti yàtọ̀ sí iṣẹ́ OPC ìgbà tí OPC nìyẹn. OPC dẹ̀ ṣì wà, bẹ̀tí sìn anti-kidnapping squad ní Ìrù Ẹkùn. Ṣé ti rí pé ó ti yàtọ̀ síra wọn? Mission oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀, vision oníkálùkù, vision Ìbà Gani Adams ó yàtọ̀ sí ti olóyè Sunday Igboho, vision olóyè Sunday Igboho ó yàtọ̀ sí Ìbà Gani Adams, and different background. Olóyè Sunday Igboho láti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wọ́n, kínní ni onífàyàwọ́. Now ẹni tí ní akíkanjú, ó ti ní agbára láti ilẹ̀, ó ti tẹ̀lé olóṣèlú, àìmọye olóṣèlú ló ti save, àìmọye bí òṣèlú ló ti ṣe lóòótọ́, bet ó mọ̀ pé agbára yìí wà. Now ìgbà ogun Mọdákẹ́kẹ́ olóyè Sunday Igboho jà, but now let me now tell you something good about this person. Ìgbà tí bàbá yìí ìyẹn olóyè Sunday Igboho tó ti wá di pé àgbà ti ń dé, ó convert. Oh my God, ẹni tó yẹ káwọn èèyàn support gan máa pàtẹ́wọ́ fún lolóyè Sunday Igboho, gbogbo kinní yẹn pátápátá ó wá convert ẹ̀ sí òun fẹ́ máa save àwọn èèyàn òun. Ẹ̀yin náà wò nínú Bíbélì, Paul, Apostle Paul, ṣebí kinní ni, ṣèbá pààyàn ni tó máa ń pa àwọn Christian. Bẹ́ẹ̀ nígbà tọ́wọ́ Ọlọ́run tó, ó change, he now became the best apostle. Tó jẹ́ pé kò ń ṣe pé ó tẹ̀lé Jésù o, ó gba gospel ni o, ó tún wá ṣe ju àwọn Peter, James and John tó tẹ̀lé Jésù lọ. The same thing tó bá wù pé olóyè Sunday Igboho ó ti ṣe bákan nígbà kan rí o, ó ti tẹ̀lé olóṣèlú o, ó ti wá fàyàwọ́ rí o, ó ti ṣe bẹ́ẹ̀. Now ó wá kó gbogbo energy yẹn papọ̀ pé I want to save my people from Fulani ajínigbé. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So OPC ṣì wà, ṣebí Àgbẹ̀kọ̀yà ṣì wà, Àgbẹ̀kọ̀yà ṣì wà dọ̀la, OPC náà ṣì wà, Ìrù Ẹkùn ló tún wà ń sìn yín. Àmọ́ tó bá tún dọ̀la tí anything bá tún ṣẹlẹ̀, bóyá another person, bóyá robot lẹ́lòmíì tó máa kó dé pé robot ló fẹ́ máa fi jagun títòun, àwọn èèyàn á tó pariwo ẹ̀. So this is not a matter of Sunday Igboho ó parọ́, òun ti ní iye kan, òun ti ní kinní kan. No, I'm not abusing you, mi ò dé abuse Ìbà Gani Adams. So I'm just trying to let you know pé gbígbà ṣe rí ni. Tó bá tó wá dọjọ́ iwájú ó lè jẹ́ pé tẹ́lómi bá dé sìn á lóun fẹ́ invent robot security tó dẹ̀ jẹ́ pé bóyá ìjọba máa tún fún onítọ̀ lápúrúfà, àwọn èèyàn á tún ṣe kí ni, wọ́n á tún bẹ̀rẹ̀ sí pariwo onítọ̀ pé máa yẹn lè technology ẹ̀ solid, ó ṣe bí life ṣe rí gangan nìyẹn. My brother, gbogbo àwa tó jẹ́ pé first time rita ṣe ń wo fídíò lórí channel ìyẹ̀jọ́ Ọlọ́run fi bẹ̀ yín, ẹ bá mi wo bí tán kọ subscribe sí nísàlẹ̀, ẹ kílìkì lé lórí fún wa, ọwọ́ yín tẹ fi ń bá a kílìkì lórí subscribe yẹn, ẹ ní fi gbọ́mọ sí, ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́. Ó yá ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí ẹ ká wo full video. God bless you. àìmọye àwọn ẹgbẹ́ tó ti jáde látara ẹgbẹ́ OPC Dr. Frederick Fáṣẹ̀hùn, gbogbo wa níjà àwọn tá ń jà lẹ́yìn wípé torí wípé OPC wà ní ẹyọ kan nígbà kan tí Dr. Frederick Fáṣẹ̀hùn jẹ́ olórí, tí Ìbà Gani Adams jẹ́ igbákejì wọn. Ní ó ní nǹkan tó ṣẹlẹ̀, but àwọn afẹ́ máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá mọ́ torí bàbá ti fi ilẹ̀ sáfẹ́ kúra, so bàbá wa dẹ̀ ni wọ́n, ìyẹn bàbá Dr. Frederick Fáṣẹ̀hùn. Ó ní nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn tó fa ìjà láàrin wa, torí nígbà tí ẹgbẹ́ bá sọ pé principle wà lélẹ̀ tí a dẹ̀ rí wípé kò fẹ́ lọ bẹ́ẹ̀ mọ́, so ẹni tí ó bá mọ̀ fún òun ṣe nǹkan míì tán fẹ́ fi lọ, a sọ wípé no, kò kì í ṣe pọ́n tàbí pinnu ẹgbẹ́ yìí, nǹkan tó fa ìjà nìyẹn. Lẹ́yìn ìyẹn tí Dr. Gbénga Daniel tí wọ́n dẹ̀ ti resolve tí wọ́n ti parí ẹ̀ látọ̀dún náà lọ́hùn, ẹ lè gbọ́ ìyá wa àti Dr. Frederick Fáṣẹ̀hùn mọ́. Ẹgbẹ́ oríṣiríṣi ti ya kúrò lára Ìbà Gani Adams tí wọ́n ń ṣẹgbẹ́ wọn tí kálukú ń ṣe ti tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí ò dẹ̀ síjà. Lẹ́yìn ìgbà yẹn ti ní ẹgbẹ́ oríṣiríṣi tí wọ́n ti dá sílẹ̀ tó jẹ́ wípé a ní synergy pẹ̀lú wọn tí ò dẹ̀ sí issue kankan láàrin wa. Àwọn VGN wà, àwọn hunters wà, àwọn vigilante group of Nigeria wà, oríṣiríṣi ni wọ́n ti dá sílẹ̀ tó jẹ́ wípé a kì ní issue pẹ̀lú wọn. But problem tí Sunday ní ó ní wípé
tó bá tọ́ pé fẹ́ dẹ́gbẹ́ sílẹ̀ nobody is telling you not to form any organization àbí any security outfit báwo tó bá fẹ́ ṣe bọ̀ kì í ṣe wípé bóyá kó máa ta sí ọ̀gá wa tó bá ti ń ta sí ọ̀gá wa ìyẹn ló ń fa ìjà táwọn sọ fún yín wípé kọ́ sọ fún kó máa dẹ́gbẹ́ sílẹ̀ nǹkan tó bá fẹ́ ṣe kó máa ṣe kó máa já búrẹ́dì sí ọbẹ̀ fún wọn problem ti ẹni tó bá fẹ́ kó jẹ nìyẹn kó máa kó jẹ ìyẹn ò kì í ṣe problem ti ta wa bọ̀ kó wá máa lọ sí olóhùn lọ sínú gbó àbóhùn lọ síbi kan àbóhùn ṣe kankan ó máa wà ní etí títì ó máa ní òun lọ sínú gbó wàá máa sọ fún àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ fẹ́ kó jẹ máa kó jẹ wàá máa sọ fún wọn pé ìwọ rẹ̀ nínú gbó kí ni Ààrẹ Ọ̀nà Kakanfò ń ṣe iṣẹ́ tó yẹ káàdì Ọ̀nà Kakanfò máa ṣe ni òun ṣe iṣẹ́ tó yẹ kíkíní kan máa ṣe tó wàá máa rán àwọn bloggers ẹ láti máa blackmail Ààrẹ láti máa tarnish image wọn orúkọ tí Ìbà Gani Adams build for the past 35 years a ò ní aláwọ̀ ẹnìkan lákòótì dé kó máa sọ wípé òun fẹ́ máa rọ́bìṣì orúkọ yẹn ìyẹn ní àwa ò fẹ́ irú ẹkùn ẹ ò ní kankan ṣe pẹ̀lú àwa wọn ló lọ sí Ìlọrin tí Kwara State ní Gọmọ wọn sọ pé ẹni tó sọ pé òun dá ẹgbẹ́ lẹ̀ tó ní lẹ́nu ìgbà tí wọ́n sọ pé òun máa dá ẹgbẹ́ sílẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí ní dá ẹgbẹ́ 50,000 náà sọ pé òun fẹ́ òun ti rí 80,000 ìwọ tó sọ pé ó ti rí 80,000 ọ̀sẹ̀ tó lóun rí 80,000 a ní irọ́ ní Sunday ń pa onírọ́ ni àbọ̀tí irọ́ ẹ̀ ò jẹ àwa tó bá jẹ́ pé bó ṣe ń parọ́ ẹ̀yẹn tí ò bá ta sí àwa kókan wa àwa máa wo àwọn tó bá fẹ́ máa kóró ẹ̀jẹ̀ kan máa kó jẹ so olóhùn dá ẹgbẹ́ sílẹ̀ olóhùn di 50,000 olóhùn dẹ̀ ti rí 80,000 ọ̀sẹ̀ yẹn gbọ́ngàn ló lọ sí Gọmọ ọ̀ọ̀lù tó wà ní Gọmọ ọ̀ọ̀lù tó gbà tó ti ṣe mítì yẹn tó ti àdírẹ́sì àwọn èèyàn àwọn ẹgbẹ́ ẹ̀ tó lóun àwọn ìwé ẹkùn ẹ̀ tó lóun dálẹ̀ wọ́n wà ńbẹ̀ àwọn ẹgbẹ́ oríṣiríṣi náà ni wọ́n wà ńbẹ̀ àwọn ará ìlú ni wọ́n tó wà nínú hall yẹn ẹ lọ wò dáadáa the capacity of that hall is not more than 500 ìwọ tó sọ wípé o ti ní ọmọ ẹgbẹ́ 80,000 first outing ẹ lẹ́yìn tó sọ pé o ní ẹgbẹ́ 80 o ti ní ọmọ ẹgbẹ́ 80,000 first outing ẹ first launching ẹgbẹ́ tó sọ pé o fẹ́ ṣe tẹ́ kóra yín wá láti gbogbo ibi tí gbogbo strength yẹn wà ẹgbà hall less than 500 capacity tá ló ń tọ̀ra ẹ̀ problem ti ẹ nìyẹn o bá sọ pé o ní 20 million members iwájú lèrò máa ń bèrò kò sí ẹnì kan tó fẹ́ lọ́wọ́ fídíò wa lọ́wọ́ bàtí Ìbà Gani Adams tí wọ́n lọ sí Ìlọrin lọ́wọ́ fídíò yẹn àwa lọ sí Ìlọrin nínú Ìlọrin lálọ́ inú Ìlọrin òun lálọ́ tó bá dẹ̀ wo fídíò yẹn kó wo mọ́tò tí a kó wọbẹ̀ kó wo èrò tó wà bẹ́ẹ̀ ẹ lọ gbé fídíò yẹn kẹgbẹ́ síbi ara wọn àti rádaràdá tó ń ṣe tó sọ pé òun lọ sí kìnìtẹ́ ń pariwo kiri pé ibi tó sọ pé ẹ̀ní wa ta ló mú yín lọ́wọ́ pé kẹ́ má lọ sí Ìlọrin ta ló sọ pé kẹ́ lọ sí Ìlọrin ta ló ní kẹ́ má lọ sí Ìlọrin ìṣòro ti yín nìyẹn bọ́dún kọ́tà sọ fún mi pé Sunday ń pa irọ́ onírọ́ ni Sunday ó bẹ̀rẹ̀ láti ibi tó ti sọ wípé òun jagun Mọdákẹ́kẹ́ fúnra iná ló fẹ́ máa rẹ sọ wípé rìpíárà kẹ̀kẹ́ lòun ṣe lọ́wọ́ nígbà tí wọ́n jagun Mọdákẹ́kẹ́ fídíò tó ṣe wà ń bẹ̀ àwọn òkè rárá bú nǹkan tó bá sọ olóhùn làmà sọ nípa ẹ̀ ó ní òun ṣe rìpíárà kẹ̀kẹ́ rìpíárà kẹ̀kẹ́ ibẹ̀ ni wọ́n ti jagun lọ́wọ́ làwọn tó wá bá ẹ tó ti wá pè ẹ́ ibi kò wá jọ ìlú ogun Mọdákẹ́kẹ́ tó fi jọ ìlú ogun Mọdákẹ́kẹ́ tó fi jagun Mọdákẹ́kẹ́ ìwọ náà lọ́dẹ̀ tó máa sọ pé ìwọ ló lè jogun Mọdákẹ́kẹ́ ìwọ tó lóun ṣe rìpíárà lọ́wọ́ táwọn kan wá bá ẹ tó máa sọ máa introduce ìjà sí ẹ wípé kó join ní ìjà kẹjọ máa jàjà Mọdákẹ́kẹ́ according to you wá wo yí àti wọ́n jagun Mọdákẹ́kẹ́ kó jọ kúrò nínú ọjọ́ orí ẹ máa mọ̀ pé irọ́ ló ń pa irọ́ Sunday ti pọ̀ jù ìyẹn là ń sọ fún yín pé ó ní láti máa parọ́ tó bá fẹ́ irọ́ tó pa tó fi ba Yorùbá nation jẹ́ ó lè wá parọ́ ẹ̀ sínú ìjàngbara eléyìí kò kì í ṣe iṣẹ́ fàyàwọ́ eléyìí kì í ṣe òṣèlú eléyìí kì í ṣe gáì tá a mọ̀ ẹ́ sí tó gbogbo àwọn yẹn àwa ò fẹ́ kó máa gbé irọ́ wọ inú ìjàngbara yẹn ó ní àwa ń ṣe láti ilẹ̀ tẹ́sibọ̀lì bẹ́ẹ̀ mọ̀ pẹ̀lú wa lẹ́yìn ìgbà yẹn ló parọ́ ló sọ wípé ìyàwó Pẹ̀nkẹlẹ́mẹ́sì Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́sì àbúrò wọn tí wọ́n mú àbúrò Pẹ̀nkẹlẹ́mẹ́sì tí wọ́n mú pẹ̀lú ọmọ wọn tí wọ́n mú nígbà yẹn ló pariwo báyìí wípé ìwọ ló bẹ́ẹ̀lù ìwọ ló rescue wọn ìkọ̀kọ̀ kó tó di pé CP commissioner of police wà jáde ní Ọ̀yọ́ state lọ sọ wípé àwọn làwọn ṣiṣẹ́ adẹ̀rí fídíò báwọn ọlọ́pàá ṣe wọlé ara àwọn ọlọ́pàá tí wọ́n wọlé adúgbò kan tí wọ́n lò adẹ̀rí nǹkan tí ìwọ náà ń gbé kiri kò jọra wọn àwọn ẹ̀dẹ̀ wá sọ̀rọ̀ pé àwọn làwọn rescue àwọn people adẹ̀rí fídíò tí wọ́n fi rescue ìró ẹ̀ já lẹ́yìn ìgbà yẹn tó parọ́ kejì o tún sọ wípé ìwọ ìgbà tí wọ́n kidnap àwọn èèyàn ní ìlú ẹ ní Ìgbòho o ní fún ọ ní 2 hours ultimatum 2 hours ultimatum yẹn o ní lẹ́sẹ̀ wọ́n gbọ́dọ̀ release àwọn tí wọ́n mú 2 hours yẹn o ti pé o ti gbé àwọn bloggers jáde o ti ní kí wọ́n máa sọ wípé wọ́n ti release wọn o ẹ̀rù ti bà àwọn Fúlàní yẹn o wọ́n ti release àwọn tí wọ́n gbé nílùú ẹ o at the end of the day local government chairman ìlú yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá jáde náà sọ wípé no wọn ti release àwọn people yẹn o wọ́n sì wà ń bẹ̀ ẹ̀yìn ìgbà yẹn ni kábíyèsí náà wọ́n tó jáde àwọn ọlọ́pàá náà tó jáde wọ́n tó ṣàlàyé níbẹ̀ bí wọ́n ti fa àwọn people yẹn sílẹ̀ at the end of the day àwọn ọlọ́pàá ṣe wà lọ ṣiṣẹ́ yẹn wọ́n ṣe lọ rescue àwọn people yẹn lẹ́yìn tí wọ́n rescue wọn tán wọ́n kó wọn dé hospital ó ní kí àwọn èèyàn ẹbí mélòó kan kí wọ́n lọ pàdé wọn wọ́n fi wọ́n ya fọ́tò kó tó wọ́n sọ fún wọn pé ìpín yẹn ok òótọ́ ni wọ́n ẹ̀ṣẹ̀ fún wọn lẹ́ni ìwọ́ pẹ̀lú àwọn tí wọ́n mọ táwọn òun parọ́ fún irú ẹ̀ ti pọ̀ jù lẹ́nu tó mẹ́ta yìí àwọn tí wọ́n tún abọ́ ní oríire tí wọ́n mú bẹ́ẹ̀ o tún pariwo bẹ́ẹ̀ nígbà tó tún máa sọ̀rọ̀ ó ní ìwọ ló fún wọn ní commission bí wọ́n ṣe lọ mọ bí táwọn people yẹn wà bí wọ́n ṣe rescue wọn oríṣiríṣi irọ́ ló ń pa àwọn nǹkan táwọn sọ fún ẹ nìyẹn irọ́ tó bá ń pa gbé irọ́ ẹ̀ mọ níbi tó wà irọ́ tó fi bá Yorùbá nation jẹ má wà fi ba struggle jẹ ìjàngbara lélẹ́yìí kò kì í ṣe 419 kò kì í ṣe iṣẹ́ fàyàwọ́ eléyìí ò kì í ṣe iṣẹ́ guy
fúnra ẹ ló sọ fúnra ẹ ọ̀wá máa bẹ̀rẹ̀ máa wé à. It's alright ẹ̀yin tèmi kí ni tẹ́yin ló sì gbogbo ọ̀rọ̀ tán sọ yẹn ẹ máa bá mi drop ẹ̀ sí comment section ẹ má jẹ́ kí n gbà wá lákòókò rárá ọ̀rọ̀ tí màá yẹn sọ kalẹ̀ lélẹ̀ ẹ̀ rí pé àjù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara ìtàn bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ̀yin tèmi ẹ̀ rí gbogbo ẹnu tán eléyìí ló wá mú reactions wá ló wá mú káwọn èèyàn olóyè Sunday Igboho wá gbé fáìlì Gani Adams jáde ẹ̀yin tèmi ó gba ẹnu tán gbogbo àwọn nǹkan àṣírí tán ti ṣe sí olóyè Sunday Igboho nígbà tó fi wà nínú ẹgbẹ́ wọn gbogbo ẹ̀ pátá náà bẹ̀rẹ̀ sí ní tú síta ẹ má jẹ́ kí n gbà wá lákòókò ẹja kọjá lọ sínú ọ̀rọ̀ yẹn mo fẹ́ analyze gbogbo fídíò yẹn papọ̀ tí ó dẹ̀ yé yín dáadáa tẹ́ ẹ bá gbàgbé gbogbo ọ̀rọ̀ tán sọ ẹ náà tẹ̀ dáhùn ẹ olóyè Sunday Igboho irọ́ rẹ̀ pọ̀ ẹ àwọn kọ́ ló gba ọmọ àwùrẹ̀ sí èlé lẹ̀ àwọn ọmọ tán jí kó ní Igboho àwọn local government wọn jáde hàn ní pé irọ́ ni kíní kan gbogbo àwọn ọ̀rọ̀ tán sọ kalẹ̀ ẹ̀yẹ sàmọ́ nù tẹ̀ ẹja wá kọjá lọ sínú ọ̀rọ̀ bàbá yìí orí wọn sọ̀rọ̀ ilẹ̀kùn wọn tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí kí làwọn àṣírí tán tún fún wa ẹja sọ sáré. Back to ọ̀gá yín onígẹ̀gẹ̀ wọ́n sọ fún yín ẹ̀yin lè máa mú ìdí ẹ̀ tẹ́ máa fẹ́ síta ẹ̀ tú ìdí ẹ̀ síta ntẹ́ máa wá fi kọ́fà ìdí ẹ̀ yẹn mi ò rí nígbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀. Gani Adams gbogbo èròǹgbà ẹ̀ pápátá lórí Ìgbòho ti já sásán wo mi ìmọ̀ bó ṣe fẹ́ lè bá gbogbo nǹkan tó dẹ̀ ṣe mi ìmọ̀ bó ṣe fẹ́ lè bá nínú ìwé ìtàn nílẹ̀ Yorùbá lénìí nínú ìwé ìtàn nílẹ̀ Yorùbá lónìí tílẹ̀ mọ́ yìí o ò lè bá Sunday Adéyẹmọ Ìgbòho mọ́ mi lè sọ láyé mi sórí lẹ́yìn kan tá a wà o ò lè bá mọ́ wọ́n dẹ̀ ní ìwà ọmọ onímọ̀mọ́ ṣòkìgbẹ́ lẹ́yìn ọmọ ìtẹ̀ ń jáde bí ẹran nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation máa bẹ̀rẹ̀ ó ní ṣáàmà mi kan torí èmi ní igbákejì wọn ilé tá a ti jáde ilé táwọn wíì náà ló pe Ìgbòho a rí bí fíìmù ṣe ń lọ nílẹ̀ Yorùbá a rí pé àwọn pípò yìí ń pa Yorùbá a pé ìwọ Gani Adams ó máa ní nǹkan tó fi fún wa lésì arákùnrin kan tó ń jáde tó ń ṣe interview ń sìn mo wà surprise pẹ̀lú nǹkan tó mọ̀ gbọ́ lẹ́nu ẹni yẹn nítorí pé ọ̀gbẹ́ni yẹn tó wá bá ẹ lé ó ṣe interview pẹ̀lú ẹ̀ yín tó ń bí léèrè ní pé ta ló ń sponsor rẹ̀ nípasẹ̀ wípé à ń bá ẹ sọ̀rọ̀ la fi ní ká parí ìjà pẹ̀lú àti olóyè Sunday Igboho ok anikẹ́ni tó wá rẹra ẹ̀ lẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn oní kọ́mẹ̀ntì oríṣiríṣi tọpọlọ yóò bá pété ní làǹkàyè ẹ máa farabalẹ̀ máa bá program lọ ẹ má wà bias tó pé ẹnìkan jẹ́ èèyàn yín nítorí pé ńgbà mí èèyàn máa wù àmì tó jẹ́ pé ọmọ ẹ̀ ó máa kẹsàn-án náà Ìgbòho wá sílé ọ̀dọ̀ ẹ̀ kí Ìgbòho tó dé ọ̀dọ̀ ẹ̀ níwájú Guru Maharaj ìwọ ló pe àwọn DSS pé Ìgbòho ti ń bọ̀ wọ́n àtàkì Ìgbòho síbẹ̀síbẹ̀ arákùnrin tó dọ́dọ̀ ẹ̀ ìwọ gbogbo nǹkan tó ń lò níbẹ̀ yẹn tó fi ń búra ìwọ ló kó fi búra tó bá fi nǹkan sórí ìjòkó fún olóyè Sunday Igboho ọmọdé yẹn pẹ̀lú bẹ́ẹ̀ ni ìṣe rẹ̀ ra ẹ̀lẹ́ tó wá bá ṣó ò ní nǹkan tí Ìgbòho ní ó kàn lè ní òkìkí òfo òkìkí lásán àbí nǹkan kan asán nìyẹn Gani Adams ò jẹ́ anything yeah ò jẹ́ anything now nígbà tó wá sí abroad bí ó ní gbogbo àrékérekè àwọn ọgbọ́n tó ń dá nìyẹn ó ní gbogbo àrékérekè ọgbọ́n tó dá tí wọ́n tún dá $120,000 fún ẹ ní ẹ fẹ́ ṣe meeting kan wọ́n máa gba olùkọ́ $120,000 that is fucking money. OPU Canada, OPU US, OPU Germany. I was there kí n rán ẹ létí ọjọ́ yẹn ní ẹnìkan wá tó wá díṣẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu kó lè mọ̀ pé ó wà ní ọpọlọ mi gbogbo evidence yẹn mo ní lọ́wọ́ mo sọ fún ẹ pé gbogbo evidence yẹn ó wà ní ìkápá mi gbogbo ẹ̀ ni mo yìí máa jù síta mo yìí ń tọ́jú ẹ̀ fún ẹ in tó fígbà tẹ́lẹ̀ mi sọ pé bàbá wa olóyè Bọ́lá Ahmed Tinubu ń kọ́ wọn sọ pé àwọn máa fún wa ní 100 million gbólóhùn tó fi dáhùn ni ẹ má gbowó lọ́wọ́ bọ̀dá o ẹ má gbowó lọ́wọ́ bọ̀dá o ẹ má gba sílẹ̀ kan lọ́wọ́ bọ̀dá ó lè lóun ti fún yín billions o ṣé rọ́ọ̀nà àbò tó gà ní tí ò bá rí bẹ́ẹ̀ ìwọ ní káwọn onílẹ̀ dájú ẹ̀ láàrin ìrìn àti ẹ̀. You collected $120,000 labroad bí ẹ fẹ́ pé àlàáfíà ẹ fẹ́ ṣe ìkíní kan ó ní strategist bàbá strategist tí wọ́n lò strategist owó nìkan ni gbogbo ẹni tó sọ pé Gani Adams jagunjagun ẹjúwe ogun ẹyọ kan tí Gani jà fún mi gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe lóògùn ọ̀fẹ́ o ṣé lóògùn ọ̀fẹ́ inú yàrá ni ogun tó jà tó mú ẹ tí àwọn kan sọ pé wọ́n tiẹ̀ mọ́lé torí Yorùbá wọn ò tiẹ̀ mọ́lé torí Yorùbá torí nǹkan tó dà lénìí ló ṣe lọ́sùn àtìmọ́lé nítorí pé gbogbo àwọn ọmọ ẹ̀ ń pa àwọn èèyàn Fáṣẹ̀hùn ni nígbà yẹn lọ́hùn ó di èlé níwà Oòduà Defence Assembly kó mọ̀ pé mo mọ nǹkan tí mo sọ Gani I think it's maybe 2020 to 2022
2 ó ní meeting kan tá a lọ ṣe ń bàdàn mo gbàgbé ó dà pé cultural center àbí nǹkan tí gbogbo àwọn èèyàn ti jókòó ìdúró Gani ìlú wa peace meeting náà fẹ́ ṣe lọ́jọ́ náà pé kó set gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ I was there wọn ò pa fún mi tàn ìdúró Gani ìlú da gbogbo ẹ̀rú nítorí pé o fẹ́ jẹ́ pé ìwọ nìkan wo yí ẹ̀mí tó ti jábọ́ lọ́wọ́ ẹ̀ torí pé o fẹ́ jẹ́ èèyàn Gani nílẹ̀ Yorùbá táwọn ọmọ Yorùbá kan torí wọ́n sì kú tí wọ́n tẹ̀lé lẹ́yìn nílùú Ṣàgámù eégún ẹ̀gbọ́n mi lé eégún jẹ́ ẹni tó mọ̀ dáadáa ni o lè ní káwọn náà jáde fún mi èèyàn ẹni eégún pẹ̀lú alápàǹsà Jamiu Awósan kí ló sọ wọ́n dọ̀tá kí ló sọ eégún dẹlẹ́sẹ̀ kan àbọ̀ àtọwọ́ ẹni wúyẹ́ ẹ̀mí tó bọ́ ní Ṣàgámù nìkan nípasẹ̀ ọ̀rọ̀ Gani ó wá ń sọ pé òun ẹ̀ pulẹ̀ Yorùbá ẹ̀ ní jèrè gbogbo ẹ̀ tẹ́ jáde tẹ́ ń sọ̀rọ̀ yẹn bí Gani ò ṣe ní jèrè rẹ̀ náà ṣe ní jèrè gbogbo ìtẹ́ sọ pé ẹ̀ ń ṣẹ́ lépè yẹn kò lè mọ́ ẹ̀mí èpè láàrin àgbọ̀nrín tẹ́ bá wá dí mi tẹ́ bèrè mi wá ń sọ fún yín pé akọni lẹ́ni tẹ́ ń dojúkọ mo tún sọ lẹ́ẹ̀kan sí Gani jẹ́ ká forget èrò ẹlẹ́sẹ̀ kan àbọ̀ ní mi lóòótọ́ wọ́n náà wọ́n jẹ́ kí mi àtẹ̀ríra pẹ̀lú ẹlẹ́sẹ̀ kan àbọ̀ yẹn bèrè lọ́wọ́ Sùlà wọ́n bá wa lórí sáìtì ọmọ àṣẹ ẹ̀nà gbé òun àti Olúmọ̀tì kọ́lọ̀ dẹ̀lẹ̀ fún kọ́lọ̀ fọ̀rùn kẹ́ àjọ wà bẹ́ẹ̀ wọ́n pe abúlé ẹni Kánò yìí kí n tún rán yín létí dáadáa kì í ṣe irú yín gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ yẹn ẹ̀ lé dún mọ̀rú mímu mo lè jẹ́ lẹ́sẹ̀ kan àbọ̀ lóòótọ́ ṣùgbọ́n ibi tí n bá dúró sí ibi tájà ànúkú mi bá dúró sí wọn ò tí ì bí bàbá ńlá yín dàkẹ́ débẹ̀ Gani Adams wọn ò bí rí kó débẹ̀ ẹ̀ mo yẹ ọmọ OPC tó kú nígbẹ́pà ẹ̀gùn ẹ̀ mo yẹ ọmọ OPC tẹ́lẹ̀ ṣòfò dànù ní kí lorúkọ ẹ̀ tẹ̀kùn pa àwọn ọmọ ọlọ́mọ torí pé ẹ fẹ́ jíyàn yìí gbogbo ajagunbalẹ̀ tó wà káàkiri ọ̀ndà ẹ̀ náà wà ìwọ ni bàbá àsàlẹ̀ ìwọ ló ń gba wájú tó ń gbẹ̀yìn ó dẹ̀ ló pa ọmọ Yorùbá ẹ̀ ń pa ẹni ẹlẹ́ni pẹ̀lú ilẹ̀ àtẹ̀dúpẹ́ fáwọn àtàntàlẹ̀ fún yẹn kan 2 àbí 3 wọ́n tọ̀ fi wọ́n tó ń pa àwọn ẹni ẹlẹ́ni tó ń pa wọ́n lẹ́kún jayé tó ń ẹ̀ pa ẹlòmíì ìsoko ẹ̀ṣẹ̀ lòmíì ẹnìkan tó wá tì ní abúlé Ajébọ̀ lọ́jọ́ kìíní àná ta ló mọbi tó wà dọ́là ó lóko pẹ̀lú ajá ẹ̀ ní àwọn ajá nìkan ló bọ̀. lótìtọ́ àwọn èèyàn pè ní wọ́n bá mi sọ̀rọ̀ pé ọ̀rọ̀ Gani Adams pé kí n má dá sí mọ́ kí n filẹ̀ àbí nǹkankan ṣùgbọ́n mo wá rí pé sẹ́rí bí wọ́n ṣe ń sọ pé kí èkúrú tán ni àwọn tó ń gbọn ọwọ́ ìsáwò nítorí máa jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni pé ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu ajá tí wọ́n jù síta obìnrin táwọn wí ó dàbí aṣọ ìnuwọ́ báyìí ni ó lóun ìyá Oòduà àbí kan àbí nǹkan kan ẹ̀pọ̀ ń bẹ̀ tẹ́ máa ń pera ní ìyá Oòduà àtẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ayé ti bàjẹ́ bọ̀ mi ò lọ́rọ̀ bá yẹn sọ bí kì í ṣe Gàrí Ìdààmú gangan ni mo fẹ́ bá sọ̀rọ̀ tó lóun ààrẹ. now ẹ máa jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ mo ń pa òwe tẹ́lẹ̀ ni mo fẹ́ sọ ọ̀rọ̀ báyìí fídíò yìí náà nípò máa ṣe ní ṣísẹ̀ntẹ̀lé ni bẹ́ẹ̀ bá ṣe ń jáde ni màá ṣe fún yín ó ní ọ̀rọ̀ kan tí mo sọ bọ̀ tí mo tọ́jú pamọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn èèyàn pè mí tán bá mi sọ ni Gani mo ṣe wá rí pé afọ́fúngbẹ́mu nígbẹ̀dẹ̀ ara ẹ̀ ó fẹ́ jáwọ́ àwọn kankan wà tí ò yẹ ká máa tú síta tí a ti wòye pé ká fojú fò ó ṣùgbọ́n eléyìí tó ń ṣe yìí ló máa jẹ́ ká máa sọ̀rọ̀ a máa tẹ̀síwájú ni èyí tó bá wùn ẹ́ ló lè ṣe èyí tó bá wùn ẹ́ ló lè sọ ṣìgìdì tó bá wùn ẹ́ ní kó lọ́ọ́ ti lulẹ̀ gbogbo èyí tó ṣe níbi ọdún 2 sẹ́yìn gbogbo ohun tó ránṣẹ́ kò sí èyí tí ò ṣà wá ṣùgbọ́n èmi fi ń dá ẹ lójú pé Elédùmarè ọba nìkan òun lọ́ba tó tóbi jù òun lọ́ba tó lágbára lórí alágbára òun ló ń bá wa ṣẹ́gun àwa ò ní nǹkan kan pẹ̀lú àwọn onílẹ̀ táwa gbójúlé àwọn náà ti àwa lẹ́yìn àníga ànígo àlóògùn àlówó àní nǹkan kan ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run torí pé ntí Ọlọ́run ní kó máa jẹ́ tiwa ntí Ọlọ́run sọ pé ká máa jẹ adúpẹ́ fọlọ́run pé ibi ò pa wá. Gani ó jáde rán ajá burúkú yẹn síta ṣọ́pọ̀ lọ Gani ò tiẹ̀ pé ní bóyá ààrẹ àbí òṣì kan náà pé ẹ̀ àti wọ́n àtẹ́fún tó fẹ́ jọba ẹ̀ níjọ ṣà nǹkan tó dájẹ́ àtọ́ba tó fi ẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àti wọ́n fún ara ẹ̀ ní ṣà tó dájẹ́ ìjẹkújẹ àwọn bàbá yẹn náà ló ń kó wa sí gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ tó ń bá wa nílẹ̀ Yorùbá yìí gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ bá fìyàn joyè ẹ ṣí láǹkà ìkẹ́ ṣí ọpọlọ yín kalẹ̀ kẹ́ tó fìyàn joyè wọ́n nílé láàwùká tó sọmọ lórúkọ ìjẹkújẹ ẹṣin obìnrin òun làwọn bàbá yẹn gùn wọn ò mọ̀ pé ó ní tí wọ́n ń wá Gani èmi ní ìwọ ní ó sáré lé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nítorí kọ́ńtrátì ni àwọn dìdìrín tó ń kó kiri àwọn dáadáa kò àwọn aláìlọ́pọlọ bí ẹ̀jẹ̀ dàgbà tó yẹn kò sí làkàì lórí ẹ̀ nígbà tó fẹ́ gba kọ́ńtrátì lọ́wọ́ Jonathan lọ́jọ́ kìíní àná ṣé orúkọ OPC ló fi gba kọ́ńtrátì yẹn
ẹ bá mi bi Gani léèrè pẹ̀lú àwọn akídanidání tí wọ́n tẹ̀lé lẹ́yìn. Ìwọ ṣe wá kó àwọn síta pé òun káwọn kan síta pé kọ́ lọ máa tákù gbowó pé torí pé ó fẹ́ gba contract ni òun ló ṣe lọ dá èrò ẹ̀kọ́ sílẹ̀ fine ok ó fẹ́ gba contract ni àti gbọ́. Ìwọ Gani nígbà tó o máa gba contract tó gbà lọ́wọ́ Jonathan ṣó lè ṣàlàyé fún mi pé orúkọ OPC Oòduà People Congress òun ló fi gba contract yẹn jáde lọ́wọ́ Jonathan ṣe bí ṣe ló sáré lọ open company níbi táwọn yẹn náà gọ̀dé ẹni mélòó ló jẹ àǹfààní contract tó gbà lọ́wọ́ Jonathan instead tí wọ́n máa fi jẹ àǹfààní òmùyẹ ẹ̀mí tó gbà dànù ni lórí tá a sọ ìtorí pé òwò fẹ́ yó ìwọ fẹ́ jẹun ó wá sọ pé ó ṣe dáadáa nílẹ̀ Yorùbá kò ní yẹ ẹran ẹ Gani kò ní yẹ ẹran ẹ kò ní yẹ gbogbo nǹkan tó gbójúlé gbogbo àwọn wèrè tó kó síta tán sọ̀rọ̀ yẹn wọn ò díẹ̀ kankan nítorí pé mo rí wọn pé wọn lọ́pọlọ kò sí làákàyè lórí wọn. Gani kò sí wọn nìmọ̀ kátàkù ara wa lókù mo ń sọ fún yín pé mo ní àwọn evidences lọ́wọ́ ó pẹjọ́ lọ́jọ́ kìíní àná ni o yìí máa tún ẹjọ́ pé torí pé níbi tá à ń lọ yìí ní tá a máa wú síta ní tá a ba ayé lẹ́rù ni mo ń sọ fún yín pé tó o bá ṣe àṣejù o ò ní ìmọ̀ nílẹ̀ Yorùbá Gani o ò lè ní ìmọ̀ nílẹ̀ Yorùbá níbi tó ń bá lọ yìí ó rí pé ọ̀rọ̀ mi ti rántí ìgbà tó ti ṣe fídíò yẹn fún ẹ tí mo sọ fún ẹ pé tí n bá ń tú àwọn kan síta ò ní ìmọ̀ nílẹ̀ Yorùbá wo bó ṣe ń tẹ́ ẹlòmíì tí ò tẹ̀ yẹ kó sọ̀rọ̀ sí ẹ ṣọlẹ́ bọ́ yín sọ̀rọ̀ sí ẹ ààrẹ ojú agbo ààrẹ agbọ́pàá tó ń pè láàrẹ ọ̀nà kakanfò orí ẹ̀ burú orí ẹ̀ wọ́n sọ̀rọ̀ ààrẹ ọ̀nà kakanfò Gani Adams wọ́n sọ̀rọ̀ pé ó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ó mọ̀gbà tí ò ti sí ààrẹ ọ̀nà kakanfò mọ́ nílẹ̀ Yorùbá ni wèrè ara gbogbo ọgbọ́n tó ń dákó lè ti máa gbó kiri ni ó ń gba alábọ̀dọ̀ ó ń gba gbogbo ẹ̀ ó dá ẹgbẹ́ sílẹ̀ káàkiri ó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ó dá okó àwọn olóyè mọ́ra bẹ̀rẹ̀ sí ní joyè oríṣiríṣi ọ̀tún ààrẹ òsì ààrẹ igbá ààrẹ òsì ààrẹ ẹ ti ń sínwín ẹ̀ ń ṣí èrè Gani orí ẹ̀ ti burú orí ẹ̀ ó bójú tó gẹ̀gẹ̀ tó wà lọ́rùn ẹ̀ ìgbéraga ba yí ẹ jẹ́ ojú kòkòrò ba yí ẹ jẹ́ Gani wọ̀n bílíkì wọ̀n bíà ó ba yí ẹ jẹ́ sọ fún mi gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ngbà yẹn tó jẹ́ student Gani mélòó ló tara ẹ̀ sórí nínú wọn OPC tẹ́ pariwo mélòó nínú ọmọ Yorùbá tó kó mọ́ra gbà yẹn gẹ́gẹ́ bí student tó soríire láti pàṣẹ OPC ò ní jèrè Gani wóyè ẹ̀mí Yorùbá tó gbadánù torí pé ó fẹ́ jẹ́ èèyàn wóyè ìdílé tó sọdá horo torí pé ó fẹ́ jẹ́ èèyàn Gani ayé ẹ̀ máa bàjẹ́ ni àwọn onílẹ̀ abáyé ẹja bá ọ̀nà jẹ́ àti gbogbo àwọn tó ń kó sapẹ́ kọ́ máa sọ̀rọ̀ Gani sọ ogun tó jà fún mi rí tó fi fẹ́ jẹ́ ààrẹ ọ̀nà kakanfò fàájì ló jẹ náà honorary chief ní nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ honorary title ní kó gbàgbé ẹ̀kọ́ ló wá bí wọ̀ ààrẹ ń pẹ́ òdì fàkàkà dá fún ẹ. ẹ ká fi èrò sílẹ̀ láàrin èmi àti wọn nìkan Gani láàrin èmi àti ẹ jẹ́ kí èmi àti ẹ jọ pàdé lẹ́sẹ̀ ògbèjì tó bá jẹ́lẹ̀ láàrin ìṣẹ́jú kan ìwọ lórí burúkú yìí ó sọ pé ìwọ kíní kan àwọn wèrè kan náà jáde ààrẹ mà pọ̀ gan ó tó bàtà gbowó Gani pẹ̀lú gbogbo òṣì tó ń ṣe kiri tó ná bẹ́ẹ̀lì kiri ebó ń lo pé tọ́mọ ẹ̀ndì tó ń sẹ́ẹ̀dì 50,000 ẹ̀kọ́ fèrè epo ayé ẹ̀ máa ta ni ìwọ lórí bùi mo ṣe ń bọ̀ fún ẹ kékeré lélẹ̀ tí mo ṣe yìí mo ì tún padà bọ̀ wàá gbọ́ wíríwíri lẹ́nu mi sórí díẹ̀ ni mo máa mú fún ẹ díẹ̀ ìwọ lórí burúkú dédé ó pa ìmọ̀ye èèyàn nílẹ̀ Yorùbá ó ba ayé àwọn ẹlòmíì jẹ́ ó sán ọ́ dídá nílẹ̀ ó mú yá àwọn tó sá lọ kó lù fún ẹ ó ń bá bọ̀ díẹ̀ wàá dé airport bá wọn plane onílẹ̀gbẹ́ lè tó yín bá bọ̀ yìí máa sọ fún ẹ pé ọmọ Yorùbá wọn lẹ́nu wọn dẹ̀ lẹ́sẹ̀ ju gbogbo tó ṣe yẹn lọ yàtọ̀ sáwọn olórí burúkú tó kú mọ́ra. kí ni tẹ́yìn ló sì gbogbo ọ̀rọ̀ yẹn ẹ máa bá mi drop ẹ̀ sí comment section ojú òní tí ẹ rí i pé máa yẹ sọ̀rọ̀ ẹ̀lẹ́kùn wọ́n ti sọ pé wọ́n ti fi nǹkan sórí àga fún olóyè Sunday Igboho tó jẹ́ pọ́lọ́ ló yọ olóyè Sunday Igboho ọ̀rọ̀ pọ̀ nbẹ̀ yẹn ṣùgbọ́n ẹ jẹ́ kí n máa yọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan. àdúrà kan tẹ́mi máa kọ́kọ́ sí fún olóyè Sunday Igboho ni pé igba ọkọ̀ igba àdá àti tán bá dojú kòkì náà ni ó máa rẹ́yìn gbogbo wọn sẹ́rí gbogbo àwọn ọ̀tá yín pátá ẹ̀yin lẹ́ máa rẹ́yìn wọn ẹ̀yin lẹ́ máa borí wọn nílé ẹ máa borí wọn lóde ẹ máa borí wọn lóko ẹ máa borí wọn lọ́jà everywhere lẹ́tì máa borí wọn ojú òní tí ẹ̀yin máa tẹ̀síwájú wọn ní múfì lẹ́yìn yà wọn ní rọ́lẹ̀ ń pa irọ́ yín dùn máa wà lára múfì yín àwa ń enjoy rẹ̀ bóyá season 5 àbí season 6 la wà báyìí àwa ń enjoy more movie I need more movie ẹ tí understand ojú òní tí láíláí àmọ́ àtàn jáde tó ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yẹn á sọ̀rọ̀ ẹ̀rí pé ilẹ̀kùn wọ́n jẹ́ pé wá pé àwọn ń challenge Ìbà Gani Adams according to him wọ́n ní bọ́n ṣe fi oògùn sórí àga fún olóyè Sunday Igboho sẹ́wọ̀n pé ń búra ń bẹ̀ yẹn pé àwọn mọ táwọn sọ
and àwọn àti Ìbà Gani Adams pẹ̀lú olóyè Sunday Igboho àwọn jọ wà ní gbogbo àyẹn ni kó tó di pé orí kó olóyè Sunday Igboho yọ according to him gbogbo àwọn owó rọ̀gùnrọ̀gùn $120,000 tó sọ pé san fún bàbá according to him ẹ ti understand orí yìí ò ní burú sà ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kán máa jáde ara ń ta ẹ mọ̀ pé tára bá ń tàyàn normally kò ń sin nǹkan tó yí sí kò dẹ́ easy náà káyọ̀ tó sọ pé ṣé ẹ̀yin ti dídẹ̀ ẹ̀yin àná lẹ́yìn àwọn ilé ìlú wà lónìí báyìí torí tá a bá ní parọ́ fúnra wa presently náà sọ̀rọ̀ yìí olóyè Sunday Igboho ló sì gbayì jù nínú jagunjagun nílẹ̀ Yorùbá olóyè Sunday Igboho lọ́pọ̀lọpọ̀ sì recognize bí jagunjagun nílẹ̀ Yorùbá o àwọn èèyàn recognize yín o ẹ ti understand ẹ má bínú o ẹ má bínú sá o àwọn èèyàn recognize yín o mi ní parọ́ fún yín o sẹ́rí gbogbo ọ̀rọ̀ tẹ́sán olóyè Sunday Igboho nígbà tó ṣe kẹ̀kẹ́ tán wá pè é according to him wọ́n wá pè pé yá wá jagun ọmọ ọdún mélòó gan ló tó ń ṣe kẹ̀kẹ́ nígbà yẹn tán fi wá pè pé yá wá máa jagun ẹ sà ẹ àmọ̀ ọmọ ọwọ́ ni ẹ̀ ń gbé olóyè Sunday Igboho lọ́wọ́ ńgbà yẹn ni 99 àbí àwọn ọmọ ọwọ́ ni olóyè Sunday Igboho ńgbà yẹn àti understand ẹ má wọrí àwọn ò bá ń jiyàn àbáyá gíw àwọn 20,000 ẹ̀ná ti pé 80,000 ọ̀lù tí o ju 500 lọ I understand ó yé wa kò ju 500 lọ kódà àwọn 200 gan ló wà ń bẹ̀ ẹ ti understand àbí gbogbo àwọn tó dẹ̀ wà ní àwọn irú ẹkùn lẹ́kìtì irú ẹkùn lọ́yọ̀ọ́ irú ẹkùn ní Ọ̀ṣun irú ẹkùn lóńdó gbogbo wọn wá tá náà wà níbi kìíní yẹn lọ́jọ́ yẹn ó yé wa ẹ ti understand wá parọ́ wọn ni pé àwọn ọmọ tó dìbò ní àwòrán sí ènìyàn òun ló gbà ó òun ló fún ẹ ní information ti bẹ́ẹ̀ náà lè sọ pé kó ń gbé drone káàkiri ok drone ò rí kankan ok ó tún ti yé wa ìyẹn náà tún ti yé wa ẹ ti understand I understand ìyẹn náà bẹ́ẹ̀ yẹn ń fún ẹ ní information wo ló fún wọn ẹ sà àgbàlagbà ní èyí ló yẹ kẹ́ ẹ máa correct àwọn kan nọ́mbà wọn yẹn jáde sọ pé tó lóye Sunday Igboho bá jáde fún Ìbà Gani Adams ní ẹ̀yin ò bá ti sọ kankan ẹ mú fídíò ẹyọ kan jáde tó lóye Sunday Igboho ti jáde pé èmi o Ìbà Gani Adams kò ń ṣèyàn dáadáa Ìbà Gani Adams èèyàn burúkú ni Ìbà Gani Adams ojú lọ Ìbà Gani Adams àkínsẹgbẹ ẹ mú fídíò ẹyọ kan jáde tó jẹ́ fídíò lóye Sunday Igboho tó ti sọ̀rọ̀ sí Ìbà Gani Adams náà lè rí mi ẹsẹ̀ ráwọn tó jáde lórí kìnìún yẹn àwọn èèyàn olóyè Sunday Igboho ní òun ló rán wọn allegedly allegedly sí dẹ̀ evidence lọ́wọ́ ẹ mọ̀ pé ìjáde tẹ̀yìn jáde ara tó ń ta yín tẹ̀yìn jáde fún olóyè Sunday Igboho yẹn òun ló wá mú káwọn èèyàn náà mọ̀ rí irú àwa báyìí àwa kan jáde láti support olóyè Sunday Igboho nítorí parí pátákótákó olóyè Sunday Igboho bẹ́ẹ̀ la lè ẹ́ fà pé olóyè Sunday Igboho pé Igboho ó yá ẹ dákun anídòwò torí pé kí ni a fẹ́ mọ̀ defend yín á dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ló wà ẹ mọ̀ pé tẹ́ bá ń jáde bẹ́ẹ̀ sí jáde àwọn èèyàn ń fojú láì fìdí ọ̀tá Yorùbá làwọn èèyàn rí yín ẹ ti understand ẹ wo máa nǹkan tó jáde tó sọ pé kí ló ń yọ ọgbà gẹ́gẹ́ gbà lọ́wọ́ yín nítorí ìgbà tí ìjọba Ìgbò ìgbà tí ìjọba àwọn ìjọ nǹkan bá wà ní orí government òun lè máa ń support ẹ ti understand òun lè máa ń support but tó bá ti di pé ìjọba Yorùbá bá ti wà lórí àpèrè báyìí ẹ máa ń dọ̀tá wọn ni kí ni ọmọ Yorùbá gbà lọ́wọ́ yín tí màá yẹ bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ yín ẹ ti rántí gbogbo ìjà tẹ̀ ń jà yìí ní orí ìjà yẹn bí ẹni pé ń jàjà fọmọ Yorùbá mo ti béèrè yẹn lọ́wọ́ yín síwájú mo ní pé tẹ́ ẹ bá sọ pé ok ẹ̀yin ti jàjà fọmọ Yorùbá ẹ ti ṣe kinní kan ẹ dárúkọ ogun ẹyọ kan eléyìí tó jẹ́ pé ogun ọmọ Yorùbá ni ẹ ti understand bóyá àwọn ọmọ Fúlàní wọ́n dojúkọ ọmọ Yorùbá ẹ wá jáde ẹ wá lọ defend ọmọ Yorùbá ń bẹ̀ yẹn bí ogun ọ̀rọ̀pọ̀tọ̀ ogun Ṣọ̀ún Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ Ṣọ̀ún Ògúnmọ́lá ti bàbá mi Ọlọ́fà náà ẹ ti mọ gbogbo àwọn ogun táwọn bàbá yẹn jà ẹ dárúkọ ẹyọ kan tẹ́yìn jà náà ẹ tí ọ̀rítà mi ti ẹ wá padà mọ̀ pé ogun Ṣakítọ́lá ó ṣe kìíní kan ogun ó ṣe oyè APC OPC àwọn ilé èdè OPC ilé náà fẹ́ gbé OPC ogun tẹ́ ń jà tẹ́ ń bára yín jà tẹ́ ń para yín lé lórí nìyẹn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ tán gbé yín lọ sí ẹ̀wọ̀n so mo ti máa ń sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ pé gbogbo ilé ìtẹ́ ń jáde yìí kò necessary ẹ jájọ support ẹni tó lọ ń support as at this time olóyè Sunday Igboho sì lọ́lọ́run gbàgbára ìlú lọ́wọ́ ẹ ní láti máa bára yín jà ẹ ní láti máa jáde fún màá yìí nítorí ẹni tí ò bá gba kádàrá ni yóò padà gba kodoro kò tí yẹ yín ẹni tí ò bá ti gba kádàrá ni sọ ẹ rí olóyè Sunday Igboho báyìí Ọlọ́run ló gbé sí level tó wà yẹn Ọlọ́run ló gbé sípò tó ń lọ yẹn Ọlọ́run ló rà ń tì lẹ́yìn pé bá a ti fẹ́ jẹ́ kó máa lọ nìyẹn máa lọ báyẹn ogun kan ò dẹ̀ ní borí ẹ̀ Ọlọ́run ló sì Igboho bá so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò bá wá gba kádàrá during that process ó ló máa ń padà gba kodoro ó yẹ kẹ́ support máa yẹn ni pé ọmọ wa ni èèyàn wa ni ọmọ Yorùbá ni ọmọ Yorùbá làwa náà so kí ni nǹkan tí tó ń jà fún ni ó ń jà fáwọn ọmọ Yorùbá ó ń jà fún bandits ẹ̀yin náà wọ gbó lọ́kẹ́ lọ jà ẹ wá wò bóyá ọmọ Yorùbá ò ní support yín ṣebí olóyè Sunday Igboho ń jà fáwọn ó ń ja drone ó ń ṣe kinní kan ẹ̀yin ò dẹ̀ lè ya drone ẹ̀yin náà kọjá lọ síbẹ̀ ẹ lọ try tó ṣe kò fàjà kò láriwo lọ ẹ kọjá lọ síbẹ̀ ẹ lọ try tó ṣe kẹ wá fún wa ní feedback ẹni ó gba approval ẹ fẹ́ gba approval so òun ò ní ní approval ẹ lè confidently lọ sọ́dọ̀ president Bọ́lá Ahmed Tinubu láti sọ pé a fẹ́ já ìjà fún ọmọ Yorùbá tó wáyé pọ̀ ọmọ yín wà lára àwọn tán jí gbé nígbà yẹn ẹgbẹ́ òkè ní àwòrán sílẹ̀ ẹ̀dẹ̀ lágbára láti gba àwọn ọmọ yẹn jáde gọ́vnà wa sọ fún pé àwọn ò fẹ́ jẹ́ kẹ́nìbọ̀dì wọnú pé they are still under control ó wá dọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ kẹrin ẹ̀ẹ́dẹ́gùn tíjà jìkẹ́
ẹ gbọ́n kankan látọ̀dọ̀ gómìnà ẹ sáà ń sọ ẹ sáà ń fi lọ́kàn balẹ̀ ẹ sì mọ̀ pàgbára yẹn wà lọ́wọ́ yín gómìnà sì sọ fún pé ẹ gbọ́dọ̀ wọnú gbó yẹn what will you do ọmọ yín sì wà ń bẹ ìyàwó yín wà ń bẹ ká sọ pé ẹ ní ìyàwó kan ẹ bí ọmọ méjì àwọn ìyàwó kan yín àtàwọn ọmọ méjèèjì sì wà nùgbó what will you do ẹ máa agree pé ha tí gómìnà ti sọ yẹ káwọn mọ̀ lọ bá yẹn ẹ̀yin tẹ́sí lè gbé drone ẹ̀yin lè máa jáde kẹ́ mọ́ condemn ẹni tó lè gbé drone kí gẹ́gẹ́ ló lè Sunday Igboho ṣe òun rescue làwọn kan instead tó yẹ kẹ́yìn wà ń bẹ ẹ̀yin kẹ̀dẹ̀ rí kò sí pé bí wọ́n lọ síbẹ̀ wọ́n dá yín dúró sẹ́rí bọ́rọ̀ yẹn lágbára ẹ já rúrí wa máa yẹn ti challenge yín máa tó sọ̀rọ̀ lé ọ̀rọ̀ bàbá funfun tó ṣe kí lórúkọ yẹn lákòókò yẹn máa yẹn ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yóò yẹ challenge máa yẹn according to him náà lè fẹ́ pa olóyè Sunday Igboho gan nínú ẹgbẹ́ ikú tó ní wọ́n ti ẹ̀wà jápa ẹ ti understand so ẹ wá ní àǹfààní láti challenge wọn because mo ti rí pé fídíò yẹn ti lọ bí 3 or 4 days báyìí mo kàn farabalẹ̀ because mo expect pé wọ́n máa jáde láti debunk gbogbo ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n wọ́n jáde láti debunk ẹ̀ ìyẹn ní pé bóyá máa yẹn ó dàbí pé máa yẹn máa tó ń sọ allegedly according to him ayé pé máa yẹn máa tó ń sọ gan ó ti lọ bí 3 to 4 days báyìí lọ ti release fídíò yẹn mo máa ń wò pé allegations yìí lágbára àwọn náà pààyàn gan àṣẹ ẹ̀jẹ̀ wà lọ́wọ́ tẹ̀yìn náà ó lágbára o ẹ̀jẹ̀ gbà fẹ́ni tọ́lọ́ gbà fún olóyè Sunday Igboho lẹ́ẹ̀kan sí ojú òní tí láíláí ẹ̀jẹ̀ kan máa gbìyànjú àwọn máa gbìyànjú ní bọ̀ wọn lè wà successful kò lè successful ẹni táwa mọ̀ báyìí ní jagunjagun nílẹ̀ Yorùbá olóyè Sunday Igboho so àti ìlú ẹkùn wọn tí wọn àpé 500 100 gan làwọn ọmọ ọdún ẹkùn báyìí 100 ni capacity yẹn ṣé èsè 50 ni 50 lè fẹ́ pé pàpà capacity yẹn kò sí 500 50 ni olóyè Sunday Igboho kí ni ó ń parọ́ ni irọ́ ti dùn mọ́ olóyè Sunday irọ́ ní pa àwọn ọmọ yóò sì mọ wo social media kọ́mọ̀ wàá mọ̀ wò pé ṣé dáàdì wa ló rìn ní lórí social media yìí ẹ try láti amend a lot of things olóyè Sunday Igboho bá yín jà ẹni tí ò bá yín jà tẹ́ ń bá jà ẹni tí ò sọ fìgbà kankan jáde kó bá yín claim àgbàrí ẹni tẹ́ ń bá jà nìyẹn ó sì tiẹ̀ wọ́n bá sọ̀rọ̀ báyìí gbogbo àgbáyé ti gbọ́ everywhere ó máa catch fire ni olóyè Sunday Igboho tiẹ̀ lọ bá wọn kan tiẹ̀ fún ní 2 hours ultimatum ẹ̀sà wọ́n release wọn olóyún kọ́ lé ilé ìtàn lọ gbà ní Niger State information ẹ̀ dàrú mọ́ ẹ lójú mi. àwọn tó mọ̀ pé tí bá ní mọ̀ ń bọ̀ mi gan máa wá torí pé ọjọ́ tí ń kọ́ lọ́n lọ́mọ ọba tó ní mi ó lè má mi lọ́dọ̀ mo ṣe wáyé ọjọ́ tí ń lọ́n lọ́mọ ní ìwálé lajú mi lẹ̀ kí àwọn nǹkan mọ̀ pa ìran mi èmi ni mo kọ́ láyé kò síbi tí mo fẹ́ lera mi sí abẹ́rẹ́ bàbá mi ẹ̀yin lè kọ́ la. àwọn tó ṣe wá ọkọ fún àwa gan-an náà ti rí àpẹẹrẹ báyìí. bàbá mi green card rè ọkùnrin rè lójú bàbá mi lọ́dún wa abẹ́rẹ́ bàbá mi sọ lọ́dún lẹ́nu yìí lájọ́ ń sọ̀rọ̀ jù ẹ̀yìn tí mi wá gbédè yìí ẹ wá gbalẹ̀ bàbá mi lọ àbà tí máa rántí kí ní ẹgbẹ́ mi máa lè mọ̀ dáṣọ pé ṣé àwọn gàmbàrí yóò gba lè bàbá mi lọ ẹ tún wá láyà ẹ tún wá gbòho ẹ wú mi ò tiẹ̀ wá báyìí nílùú bàbá mi tán ti bí mi ẹ̀wọ̀n ló mú mi ọbẹ̀ iye wákàtí tí a bá pẹ́ kíákíá kálukú náà sì dédé wọ́n dẹ̀ tí ó tọ́ yẹ wọ́n dẹ̀ gbé àti wá gbé ohun rẹ̀ àbà fún ọba gbé wá nǹkan ṣe nǹkan yẹn tọ́lásìkò tí mo fún wọn yẹn tí wọn bá tètè sí ń tọ́ yẹ kó ṣe òní sí Fúlàní kankan gbòó mọ́jọ́ yẹn o èyí tó bá ẹ sùn gbòó mọ́júńjọ́ yẹn ọláfẹ́ rí ni o ọláfẹ́ rí ni ọgbà tọ́lọ́ dẹ̀ ti ṣe káwọn náà ṣe dáadáa a ṣe àfihàn lọ́wọ́ ẹ̀yin fún ẹ lọ dáwùjọ láàrin ara yẹn fi lọ bàbá mi yẹ wá pẹ́pẹ́ náà lẹ jí wọn gbé ẹ̀yin náà ni ẹ̀rọ fún fúnra yìí torí pé bí wọ́n ṣe ń ṣe lára ti ń fún wọn lówó wọ́n mọ̀ fàyọ̀ sí ni àwọn bàbá wọn sì mọ̀ báwọn ọmọ àwọn ni tábà tí wọ́n fa ipò àwọn bàbá wọn wọ́n lọ bá àwọn ọmọ sọ̀rọ̀ ẹ lọ kẹ́ni ẹlẹ́ni wa àwọn alánilẹ̀ wa ẹ̀yin bàbá ní kẹ́kẹ́kẹ́ ẹ má gbé bàbá mi o gbogbo àwọn fi wọ́n jẹ sẹ́ríkì àfọ̀jẹ́ mọ́ fàyè ìrú nǹkan bẹ́lẹ̀ mọ́ wọ́n fọ́n jó nǹkan kan mọ́ ẹ bá ti kọ́ ṣe jàmbá fún ọmọ ẹnìkan ló yẹ kọ́kọ́ lọ ti gbogbo kára wọn pa ẹlẹ́wọ̀n gbọ́dọ̀ nù kíákíá nìkan ṣe torí pé tẹ bá ti lé wọn kára tẹ́lẹ̀ bá fún àwọn bandits yẹn ibi ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣẹ́jú fún ọba ti ráyè wọjà kan ráyè gbogbo nǹkan yóò change ẹnì kọ́kọ́ ti kára pa ẹ̀jẹ̀ fẹ́lẹ́ nìkan kan mọ́ àti ẹlọ́ba máa pa ẹ má bínú bàbá mi ìkọ̀rọ̀ jẹ́ ẹ kọ́kọ́ pàṣẹ pé gbogbo kára àbọ̀pá yá nísìnyí gẹ́gẹ́ lọ́pọ̀ mọ̀ mi wá wọ́n gbé wa bọ́ọ̀sì bí wọ́n pè wá káwọlé onípẹ̀lú kankan wọ́n gbòòrò wọ́n bá ti pẹ́ nìkan kápá 5 kápá 6 gbogbo nǹkan wà bó ṣe kọ́ wa gbogbo ẹ̀kọ́ níjọba bá wa ṣe àwa fúnra wa láàmú ọ̀sẹ̀ nǹkan tó yẹ àwa láàfọ̀ nàìjíríà ìjọba pé nǹkan ti ń ṣèwádìí bàbá Tinubu ọ̀dẹ̀ fẹ́ gbọ́ ó lóun fẹ́ gbọ́ any bandit ó ní exclare àwọn lòún sọ bàbá Tinubu any bandit any criminal
tó lóun ò ní fi mí lọ́kàn balẹ̀ wọn ò ní fi Nàìjíríà lọ́kàn balẹ̀ clear them. bàbá dáadáa nù nígbà táwọn bàbá wọn ṣèjọba làyè gbà wọn kẹgbẹ́ bàbá ṣùgbọ́n nísìnyí kan ti change ọlọ́jẹ́ mi ó kún bàbá ẹgbẹ́ fún wa. ẹni local government chairman ó wá jáde sí máwọn èèyàn yẹn local government chairman tó jáde ẹ̀rọ sọ pé OGC kìíní kan àwọn èèyàn yín náà lẹ́ni tó jáde ṣé kí ló ka local government chairman pẹ̀lú security tó ń jẹ́ ẹ wo gbogbo àwọn nǹkan yẹn sẹ́rí ní ìdẹ̀ wọ́n jiyàn gbé ní Kwara wọ́n jiyàn gbé ní Èkìtì wọ́n jiyàn gbé ní Ondo wọ́n jiyàn gbé ní Ọ̀yọ́ different places local government kan kò jáde ń bẹ̀ kó sọ̀rọ̀ ti understand olóyè Sunday Igboho fún wọn ní 2 hours ultimatum wọ́n dẹ̀ release wọn láàrin 2 hours ọ̀tọ̀lẹ́ni tán lọ gbálẹ̀ ìyá àti àwọn ọmọ rẹ̀ iná lọ gbálẹ̀ ní Niger State so olóyè Sunday Igboho padà fún wa ní information pé àwọn release kìnnà wọ́n sì gbọ́ ẹ̀ làwọn ọmọ ìjáde táwọn ọmọ sọ lórí social media pé kíní kan ní kíni wọn náà fi ń sọ fún kábíyèsí yẹn pé tí ẹ bá ti pàṣẹ fún wọn náà gbọ́ àti báyẹn pé wọn release wọn lọ́jọ́ yẹn gbogbo àwọn tó Fúlàní tó wà nínú ìgbà Fúlàní lọ́dọ̀ àwọn kò sí anybody tí ó sùn bẹ̀ yẹn eléyìí tó bá sùn bẹ̀ ajẹ́ kó láfẹ́ rí ni bákan ní sí máa ń ṣe nù ìgbà tán jíyàn kò ní Kwara tán jí àwọn kan ní kó ní Kwara tẹ́yìn náà bá ti gbà bẹ̀rẹ̀ lọ́tẹ́ lọ fún wọn tẹ́ lọ halẹ̀ díẹ̀ mọ́ wọn tẹ́ mọ̀ pé wọ́n ti ẹ̀tún máa bẹ̀rù àwọn èèyàn mọ́ wa pé wọ́n lólo Sunday Igboho wọ́n ní Gani Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ mọ̀ débẹ̀ ọ̀tẹ́ mọ̀ wọ́n ti ẹ̀ máa rẹ́rù yẹn mọ́ wa wọ́n ẹ̀ sí kankan àwọn tó dẹ̀ ń sin ilé ilẹ̀ gbogbo tí wọ́n ti rí ní gbé náà ẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù ọmọ yín mọ́ allegedly so máa yẹn ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ẹ jáde kẹwàá dìbọn kí gbogbo ọ̀rọ̀ yẹn because èmi ò fìgbà kankan trust yín náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lẹ̀ ni because bí kán máa jà sí obìnrin bí kán máa sọ pé wọ́n gbé mú olè kan tó jí epo àwọn èèyàn wà fún wọn ní punishment wọ́n lè lọ́ wọn lọ́wọ́ lọ́ wọn lẹ́sẹ̀ kan so wọ́n bálabàla kán máa mọ̀ nà wọ́n náà wọn kan ní àwọn ẹgbẹ́ OPC ló lọ mú àwọn kan tó ń lọ́jà níbi kan o wọ́n ti lọ fi wọ́n mú wọn o kán máa fi ara wọn claim àgbà lórí ara wọn gbogbo àwọn nǹkan báyẹn ó pọ̀ jù láàrin ẹgbẹ́ OPC ní àtìlẹ̀ táwa ti mọ kí lórúkọ rẹ̀ ẹ ti understand so olóyè Sunday Igboho ó ṣe kẹ̀ 1999 gbogbo ìjà yẹn bóyá 98 tàbí 99 kan ní gbogbo ìjà Ọmọdékẹ́ àti Ifẹ̀ àwa gan sákiri gbà yẹn àmọ́ tó lọ́bẹ̀ alimọ́ ti ìgbọ́njú tó bẹ́ẹ̀ bọ̀ kò sí pé akéré bẹ́ẹ̀ náà ní ìgbà yẹn kò sí pé àgbọ̀n pé nǹkan tó ń pè ní okun lélẹ̀ nǹkan tó ń pè ní járe ti understand débi olóyè Sunday Igboho èèyàn ló ń ṣe kẹ̀kẹ́ òun tó téèyàn bá ti ń ṣe kẹ̀kẹ́ lọ́wọ́ ìyẹn ti mí pé irọ́ ní ń pa lẹ́nu àgbàlagbà ọ̀rọ̀ ti wá dàbí ọ̀rọ̀ ìpàdé àgbàlagbà lọ́nà ẹni ó bìnrin lómi ọgbọ́n nu nítorí pé ó ti dàgbà yẹn ó gbọ́dọ̀ lọ́gbọ́n lórí ẹ ti understand ẹ ti gbà wípé àwọn ọmọ kéékèèké lè dẹrù wípé kó lọ́gbọ́n lórí náà lé ní àwọn náà máa dàgbájọ́ kan nítorí bá dẹ̀ gbé dàgbà náà ló máa wà ń bẹ̀ ẹ ti understand ẹ já fọ̀tẹ̀ sílẹ̀ tí mò ń try láti sọ nìyẹn ní